Ẹ káàbọ̀ sórí ètò yìí o, ṣe rí fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi, a máa play ẹ̀ fún yín. A fẹ́ kẹ́ ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ wò láti ìbẹ̀rẹ̀ dé òpin kí ẹ lè gbọ́ gbogbo àṣírí àti gbogbo wíníwíní ọ̀rọ̀ tó wà ńbẹ̀. Láì fọ̀pá kọ̀lọ̀pọ̀lọpọ̀ ejò, ẹ jẹ́ ká lọ wo fídíò yìí báyìí. Lórí ọ̀rọ̀ tí ń lọ lórí ọ̀rọ̀ bandit, àwọn terrorist, ọ̀rọ̀ awuyewuye, irọ́ òótọ́, irọ́ tọ́pọ̀, òótọ́ kékeré. A ní ìmọ̀ràn tá a fẹ́ fún àwọn èèyàn kan tí wọ́n ń dá sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n sì gbajúmọ̀ níbẹ̀. Ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi òun náà ni wípé mo nígbàgbọ́ wípé táwọn èèyàn bá gbọ́ wa yé o bẹ́ẹ̀ sì gbọ́ ayé ẹ̀ ságbọ́ ìta fẹ́ sọ OPC Sunday Igboho oríṣiríṣi àwọn èèyàn kan tí wọ́n ń jáde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n kálukú ń sọ lẹ́nu wọn wípé àwọn náà fara mọ́ bandit àwọn sì ń fẹ́ solution. Wọ́n wá fẹ́ fún yín mọ̀ràn especially olóyè Sunday Igboho ọ̀rọ̀ ẹnu ẹ̀já máa sọ. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yín ní wọ́n ní Sunday Igboho ní hatred ẹ̀sìn, wọ́n dẹ̀ kíyèsí wọ́n máa ń avoid ṣùgbọ́n àwọn nǹkan tó bá lè kó bá wa àwa ò ní dáálé bóyá ó ń sọ àbò ń ṣe. Olóyè Sunday Igboho èèyàn rí lọ́dọ̀ ẹ̀ pé ìfẹ́ Yorùbá èèyàn rí inú ọ̀rọ̀ tí ń sọ ṣùgbọ́n kó ṣọ́ra fásitì ó sì ṣọ́ra fáwọn tí wọ́n ń tìyàn. Tí n bá níwò ẹ̀ léèyàn tí mo lè sọ fún ni mo ń sọ yìí. Sunday Igboho nítorí pé òun sọ ọ̀rọ̀ tó ní nǹkan ṣe pọ̀ mọ́ táwa náà láìkì pé kọ́lọ́n bá ní mú bandit kọ́lọ́n wọn pa wọ́n rẹ́ kọ́ mọ́ gbúrò wọn mọ́. Gbogbo ẹni tí bá ń kó wọn lọ́wọ́ pátá Ọlọ́run pa wọ́n rẹ́ papọ̀. Wọ́n ti ìṣòro tó nílá náà ni wọ́n jẹ́ fún wa ní everywhere Nàìjíríà. Tí wọ́n fẹ́ pe Sunday Igboho sí àkíyèsí mẹ́rin. Number one, ẹ kẹ́kọ̀ọ́ lára mistake tó OPC ṣe. OPC ti gbọ́n o. Ibà Bani Adams wọ́n pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò fáwọn tí wọ́n bá gbàgbọ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Lórí pé Ààrẹ Ọ̀nà Kakanfò yìí náà sọ̀rọ̀ nípa báwo ni ilẹ̀ Yorùbá ó ṣe là lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí lọ́jọ́ mo máa o. Ṣùgbọ́n Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀làjú ju Sunday Igboho lọ kìí ṣe ìbú. Ó ti gbọ́n toró ti ṣẹ́rí nígbà tí wọ́n ṣe mistake. Ó wá dáa kí èèyàn kẹ́kọ̀ọ́ mistake tí OPC ṣe lánàá kẹ́ ẹ mọ́ repeat ẹ̀ lónìí. Sunday Igboho ẹnikẹ́ni tí bá ń ṣe security Nàìjíríà tó ní kò sí òun ò ní fi tọlọ́pàá sí òun ọmọ gbáwájú wọn ni àbọ̀ òun ò fojú neglect wọn ó ń tàn ó ń ṣèfòrò lásán ni wọn. Tí àwọn ọmọ Gani bá bọ́ síta tó bá ní gbogbo nǹkan tí Igboho ń ṣe irọ́ ló ń pa mọ bọ̀bọ́ yẹn ni bóyá máa ń ṣe nìyẹn gbogbo nǹkan tó ń ṣe yẹn irọ́ ni ó ti arrange ẹ̀. Wọ́n fẹ́ lè máa sọ wípé gbogbo àwọn kidnapping tó ń ṣẹlẹ̀ ní the rest of gbogbo ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ lè àwọn ọmọ Gani àti Gani fẹ́ lè máa sọ wípé Igboho ló lọ pé àwọn Fúlàní kan wá máa kógun jà wá kán máa kidnap kán lè sọ wípé kó wá gbà wọ́n lẹ̀. somehow Gumi ìwo tí mo play fídíò ẹ̀ nísìnyìí ó ti fẹ́ sọ. Tí wọ́n bá sọ wípé tí àwọn ọmọ Gani bá bọ́ síta tó bá ní Igboho content creator ni fídíò tẹ wò tán tó ti bú sẹ́kún tí bàbá Fẹ́mi Fani-Káyọ̀dé FFK tí ó bá jẹ́ content creator ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run 2021 nìyẹn o. Lẹ́yìn ìgbà tó ṣe gbogbo ilé ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá bọ́ sílẹ̀ tó fẹ́ pamọ́ bẹ̀ tí wọ́n gbé ambulance dání ṣe bẹ́ẹ̀ mọ iye ẹ̀mí tí wọ́n pa síbẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ iye àwọn èèyàn tán kó ń bẹ̀ lọ sí Àbújá ẹ mọ iye oṣù tán ló ń bẹ̀ ẹ dẹ̀ mọ iye ọdún tí Ìgbòho náà fi ń sàsálà fún ẹ̀mí ẹ̀tọ́ náà ò jẹ́ kó rí ikú tí ò jẹ́ kó rí pa. Mo dẹ̀ tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo wa ta dúró tì financially, emotionally, physically, spiritually and every other way. Àkùṣẹ́ àṣàṣedànù à ń ṣiṣẹ́ tí ìran wa gbélé wa lọ́wọ́ ni. Ṣé ti rí pé òní ilẹ̀ wà pẹ̀lú wa tó bá gbọ́ ìpè mi àṣẹ ti jáde
ìyìn dúró lẹ́nu mi o agbé mi ò sórí ẹṣin tuntun orí ẹṣin funfun òun ni Ọlọ́run gbé Ìgbòho sí lẹ́yìn òkùnkùn biribiri ó ti dájú pé ìmọ́lẹ̀ àtàn kí ló fa ẹkún àti àìrórun sùn fún Ganiyu Ige Adams àti àwọn ọmọ OPC ẹgbẹ́ nítorí wọn ò rò mò ń ṣàlàyé fún yín mo ní Gani níbi tó ṣiṣẹ́ dé tó tẹ iṣẹ́ dé physically emotionally politically and otherwise ibi tí wọ́n ṣe dé in the next 10 years kò yẹ kí Ìgbòho tí ìgbà freedom láyé àti láyéláyé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí wọ́n believe pé ẹ̀yìn odi ni Ìgbòho sì máa wà àwọn làwọn máa jẹ́ inú gò nítorí ẹ̀ ní Ìgbòho ní Gani gbogbo ìgbà láti bí 5 good years tí Ìgbòho sá tó fi arrest ẹ̀ sí Kútọ́nù tó fi wá sí Germany tó fi ṣoríṣiríṣi tó ń yọ lọ sí Nàìjíríà tó ń yọ padà wá àwọn ọmọ Gani bó ṣe ń ní lára ní gbangba yìí náà ni wọ́n ṣe ń ní lára ń gbà yẹn ẹ̀kan mọ́ ní wọ́n sọ tí wọ́n fi hàn Ìgbòho léèmọ̀ wípé wọ́n bí ire kó wọ inú Nàìjíríà tó bá máa wọnú Nàìjíríà ó máa yọ wọlé ni tíjọba bá rí wọ́n máa pa wọ́n máa sún jẹ wọ́n máa mú kò gbúdọ̀ tó bá wọlé kò gbúdọ̀ wọlé ìwọ tó o bá fẹ́ mọ àṣírí ní àsìkò ìgbà wọ̀nyí tí ẹ máa ń rí Chief Ìgbòho ọmọkùnrin yẹn jẹ́ akíkanjú bí ìrírú ẹ̀ rí emut tẹ́ ẹ bá sọ̀rọ̀ emut ọmọkùnrin yẹn ní àyà wọ́n ní olódodo a máa láyà bí kìnìún ó láyà bí ìrá àyà níní yẹn ni Gani fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ àyà níní yẹn òun ni àwọn ọmọ OPC fẹ́ gbà wọ́n fẹ́ fi oògùn gbà wọ́n fẹ́ fi ọ̀rọ̀ gbà wọ́n fẹ́ fi bullying gbà gbogbo eléyìí tẹ̀sẹ̀ rí wọ́n ti ń ṣe fún látìgbà tó ti arrest tó ti lọ bọ́ sílé Ìgbòho látọdún náà ni Gani àti àwọn bọ́ìsẹ̀ náà ti ń hàn léèmọ̀ ní ọ̀dà tí ẹ ò mọ̀ mo kàn máa ń sọ bí òwe fún yín ṣùgbọ́n ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tí mo bá ń fi gbogbo ọ̀rọ̀ yẹn tí mo bá là mọ́lẹ̀ ńgbà yẹn ó lè má yé yín bó ṣe yé yín nísìn ọ̀pọ̀lọpọ̀ yín lè rí wípé àdárò tún ti bẹ̀rẹ̀ fi wọ́n sílẹ̀ wọn ò ṣe kankan gbájúmọ́ nǹkan tá à ń ṣe pé kinní kan tí ẹ bá mọ nǹkan tí Gani àti àwọn bọ́ìsẹ̀ tí wọ́n fi ojú Ìgbòho rí kó tó gba freedom Ìgbòho respect bá mi na man you be ó máa ń pèdè kan pé tí àwọn ò bá sọkùnrin kankan lé ọkùnrin mẹ́ta àtàbọ̀ làwọn náà wàláì man dey house man no dey house Bami Òòṣà na man you be mo gbà fún ẹ hello ẹ kálẹ́ o hello kọ́là hello ma ẹ kálẹ́ ma ẹ kálẹ́ sá o ṣé dáadáa lẹ́wà o adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ẹ jọ̀ọ́ mo wà lórí live show ni ò ṣe fẹ́ dá sétò ni àbẹ́ fẹ́ bá mi sọ̀rọ̀. Ok, ẹ jẹ́ gbé yín sí síkà ẹ ti wà síkà ẹ yá ẹ máa sọ̀rọ̀. Ok ma, ẹ ṣe ò ṣe rí ẹgbẹ́yìn náà kankan fún àwọn ọmọ Yorùbá tá a jẹ́ ojúlówó ọmọ Yorùbá tá à ń ṣe àwọn tí wọ́n ti àwọn picture àwọn pé tó bá jẹ́ picture tẹ́jẹ̀ bá wà ní picture so àmàmà àti rí wọn ìtàn ti jáde sí fún bàbá Ìgbòho so gbogbo àwọn tó bá ń jáde tó ń gbé sí bàbá Ìgbòho àwọn ẹni bẹ́ẹ̀ jẹ́ wọ́n mix yẹn ṣẹ́rẹ́ jẹ́ ìyànnà náà kan fún ṣẹ́rí gbogbo alamọ Bello Turji ní north bó ṣe ń pa àwọn èèyàn sí tó yẹn tó bá jẹ́ ọmọ Yorùbá ní gbogbo àwọn ọmọ Yorùbá a máa tako a máa kọ̀yìn sí tó ti yẹn but tí gbogbo wa ti pẹ̀lú bóyá ń ṣe yẹn tá a ti kọ̀yìn sí yẹn àbínú a lè fà níjọba lọ́wọ́ but tó bá yí ó wá ń jà fún ẹ̀tọ́ ìran Yorùbá pẹ̀lú ìjẹ́ kó ti pààyàn yẹn o ta ni Yorùbá ṣe rí nìyẹn o ta ni ẹ̀ ń sọ nípa Bello Turji mo fi ok Bello Turji ẹ̀ ń fi ṣe sample ok mo fi ṣe example ṣùgbọ́n ẹ bóyá pààyàn tó yẹn so tó wá yí bírí bí ìran Yorùbá ṣe rí nìyẹn o tó máa yí bírí pé wọ́n á ń jà fún ẹ̀tọ́ Yorùbá pé no òun òde tó ń ṣe àṣìṣe ni òun wá ń jà fún ìran Yorùbá òun táwọn àwọn ọdẹ rí èrò ọgbọ̀n ẹ̀ tó tọ́ pé lóòótọ́ ló gbé dání tọkàntọkàn tó tọ́ ẹ̀wọ̀n kó ara Yorùbá máa tẹ̀lé. bẹ́ẹ̀ni. bí ìran Yorùbá ṣe rí yẹn pé no ayé ìgbà yẹn nìyẹn but eléyìí tó ti máa yí wà padà yìí eléyìí tó gbé dání ó fẹ́ yọ wá kó nù wàhálà ni. so ṣẹ́rí gbogbo àwọn tó ń jáde fún bàbá Ìgbòho gbogbo ó yẹ kí làákàyè tiwa ti sọ pé àwọn ilé wọn ṣe ara àwọn ọmọ Yorùbá bàbá Ìgbòho lè pààyàn rí kò ń ṣe kò jalè rí kò fàdíyà rí
so bàbá yẹn fúnra ẹ̀ ti set record ó ti set integrity. láti ìgbà ayé ìjà Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ lọmọkùnrin ti ń jà yìí tó ti bẹ̀rẹ̀ ìjà òmìnira tí gbogbo àgbáyé ti mọ̀ ẹ máa gàn sọ. so bàbá yẹn ti set èmi tẹ̀tí mọ́ láti gbà yẹn látọdún náà gbà yẹn because àwọn sisters àtàwa wà ní university àwọn adẹ́sí wa àti fẹ́ parí tàbí àti fẹ́ parí secondary school so gbogbo ìgbà yẹn mo ti mọ bàbá yẹn lọ́dún náà so sẹ́rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní pé ṣé mo pé sẹ́rí gbogbo àwọn tó wá ń jáde fún bàbá yẹn gbogbo wọn pátápátá bẹ́ẹ̀ ká ti mọ̀ pọ̀ ọ̀tá àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá làwọn yẹn because ọ̀fẹ́ rí fúnlẹ̀ Yorùbá so and then téèyàn bá dẹ̀ wò wọ́n dáadáa ẹ máa rí pé number one hatred wà lára wọn lára tiwọn gangan sí bàbá yẹn that's number one. Gani ò fẹ́ kẹ́nìbọ̀dì dún yàtọ̀ fóun nìkan. Tábà lè wá wò dáadáa táwọn fínífíní a máa rí pé àwọn gbogbo ẹni tó bá ń gbógun ti bàbá yẹn ó ń gbógun ti ilẹ̀ Yorùbá ni ìyẹn bàbá Ìgbòho ṣe gbogbo ẹnikẹ́ni tó bá ń gbógun ti bàbá yẹn ó ń gbógun ti àwa ilẹ̀ Yorùbá ni because kò sí kankan nu wọn tó lè jáde láti lọ. A ò ní rí jù báyìí lọ lórí ètò yìí lónìí o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe ẹ like fídíò wa kẹ́ ẹ bá wa share ẹ̀ títí tá a ó fi pàdé lọ́jọ́ òmíì ó dàbọ̀.